Good evening, everyone. Welcome back to my channel. This is your girl Mashola Gist TV. I am here again with another gist, and the gist for today is that Ooni of Ife, àwọn ìyàwó wọn ò wọ́n lọ bá bàbá kábíyèsí wípé kí bàbá kábíyèsí fún àwọn ní time díẹ̀ sí láti move o, wípé àwọn ò fẹ́ move lọ sí ibi tí kábíyèsí ní káwọn move lọ, wípé àwọn fẹ́ move lọ sí ibi tó máa wà convenient fáwọn, tó jẹ́ pé àwọn lè afford. So wọ́n ní bàbá kábíyèsí snob wọn. Gist tèmi nìyẹn, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel, and I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o, Mashola. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe sí fídíò mi, ẹ ṣé, mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ subscribe o. God Almighty will bless you. Thank you so much. Gist tèmi ni pé àwọn olórí yìí wọ́n sunkún lọ bá bàbá kábíyèsí o. Wọ́n rọ bàbá kábíyèsí pé kí wọ́n jọ̀ọ́, wípé kí wọ́n fún àwọn ní time díẹ̀ sí. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí allegedly bá ṣe sọ, wípé kábíyèsí ti fún wọn ní 14 days láti move lọ sí kúrò nínú palace o, kí wọ́n move lọ sí ibi tí àwọn pèsè sílẹ̀ fún wọn láti lọ. Ṣùgbọ́n wọ́n ní àwọn olórí yìí, wọ́n ní pé inú wọn ò dùn sí ọ̀rọ̀ tí kábíyèsí sọ. Wọ́n ní bí wọ́n ṣe lọ bá bàbá kábíyèsí nìyẹn, tí wọ́n lọ sunkún bá bàbá. Wọ́n ní bàbá dẹ̀ sọ pé agbára ò sí lọ́wọ́ àwọn, nǹkan tí ọkọ wọn bá sọ ni kán gbọ́. Wọ́n ní bàbá sọ fún wọn pé àwọn ò lè gbé ìgbésẹ̀ yìí o, nítorí wípé kì í ṣe decision àwọn láti make. Wípé bí àwọn ò ṣe lè lé wọn jáde kúrò nínú palace nítorí pé culture ò fàyè gbà. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn ò lè jẹ́ kí wọ́n dúró sínú palace nítorí pé àwọn bàbá ọkọ wọn làwọn. Àwọn ò lè yí àṣẹ kábíyèsí padà. Wípé so nǹkan tí kábíyèsí bá ti sọ fún wọn, òun ni kí wọ́n tẹ̀lé. Wọ́n ní bàbá kábíyèsí ní àwọn náà ni wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n sọ fún kábíyèsí pé ọba ni kábíyèsí o, wọ́n lè marry iye ìyàwó tó bá wù wọ́n. Wípé so àwọn náà dẹ̀ tún sọ fún wọn ní ìsìn pé ọba ni kábíyèsí o, wọ́n lè marry àwọn ìyàwó tó bá wù wọ́n, wọ́n dẹ̀ lè fi àwọn ìyàwó tó bá wù wọ́n síbi tí wọ́n fẹ́ kó wà. Wípé so kí wọ́n lọ ṣe nǹkan tí ọkọ wọn bá ní kán ṣe. Wọ́n bá tún lanu o, ni wọ́n bá tún sọ pé àwọn mọ̀ pé àwọn family wọn ò favour àwọn bí wọ́n ṣe favour Queen Naomi. Wípé Queen Naomi ni wọ́n ń support. Wípé Queen Naomi ò dẹ̀ kí à ń pa wọn. Wípé tí Queen Naomi bá kí à ń pa wọn, wípé Queen Naomi ò bá ti padà sínú palace lẹ́nu yín lẹ sọ yìí pé Queen Naomi ò kí à ń pa wọn. Ṣé nǹkan tí Queen Naomi ṣe ní palace yẹn ṣẹ́yìn lè ṣe? Ẹ̀yin èèyàn, àbẹ́ ẹ̀rí ilé ayé báyìí. Ṣé ẹ mọ̀ pé Queen Naomi wọn ò tí ì sọ bóyá wọ́n máa padà wá àbí wọn ò ní padà wá. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá kábíyèsí sọ fún kábíyèsí àti godmother Queen Naomi tó wà ní Canada, wípé tí àwọn olórí yìí bá ṣì wà ní palace, Queen Naomi ò ní padà wá. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi ń gbé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí. Allegedly, ṣó ti yé yín? Ìtorí ẹ̀ náà fi ń gbé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí. Wọ́n ní bàbá kábíyèsí dẹ̀ sọ fún àwọn olórí pé kí wọ́n lọ ṣe nǹkan tí ọkọ wọn bá ní kán ṣe. Wípé àwọn ò lè pàṣẹ fún kábíyèsí, àwọn ò dẹ̀ lè tẹ àṣẹ kábíyèsí lójúmọ́lẹ̀. Wípé nǹkan tí kábíyèsí bá ti sọ, òun náà ni. Wípé kí wọ́n lọ ṣe. Wọ́n ní àwọn olórí yìí wọ́n ń sọ fún wọn wípé tó bá jẹ́ pé Queen Naomi kí à ń pa kábíyèsí, wípé látìgbà tí kábíyèsí ti ń bẹ Queen Naomi, ṣé Queen Naomi ò ní padà wá. Wípé àwọn tí wọ́n kí à ń pa kábíyèsí ń tẹ ojú àwọn mọ́lẹ̀. Wípé ẹni tí ò kí à ń pa kábíyèsí ni kábíyèsí ń sáré tẹ̀lé kiri. Ṣé ẹ mọ̀ pé Mariam dẹ̀ máa ń sọ̀rọ̀ yẹn náà, tó máa ń ní Ashley, tó máa ń ní kábíyèsí ń sáré tẹ̀lé Queen Naomi kiri, kò kúkú nífẹ̀ẹ́ Queen Naomi. Ashley sì sọ̀rọ̀ yẹn recently lórí gist kan tí mo ṣe, tó ń sọ pé kábíyèsí wọ́n máa sáré tẹ̀lé ẹni tí ò nífẹ̀ẹ́ wọn lẹ́yìn. Ẹ̀yin ò mọ nǹkan tó ń jẹ́fẹ̀ẹ́ ni.
báwo lẹ̀yin ṣe mọ̀ pé Queen Naomi ò nífẹ̀ẹ́ kábíyèsí? ṣẹ́yìn dénú Queen Naomi ni? ẹ̀yin ò dénú Queen Naomi náà. nígbà tẹ́yìn ò mọ nǹkan tó ń jẹ́fẹ̀ tó jẹ́ pé nítorí pé ẹ fẹ́ di olórí lẹ fi fẹ́ kábíyèsí. tó bá jẹ́ pé ẹ love kábíyèsí naturally ni ẹ ní sọ nǹkan tẹ́ ẹ sọ yẹn. but when you don't know what is called love, the only thing tẹ́ wà after wo ni title. kábíyèsí náà dẹ̀ ti mọ̀ yẹn. kábíyèsí ti mọ̀ dáadáa wípé title lè wà after. ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn olórí àwọn obìnrin Ilé Ifẹ̀ èyí tó jẹ́ pálágbára ni wọ́n ti jáde fún kábíyèsí pé àwọn fún kábíyèsí ní 14 days o láti clear gbogbo àwọn obìnrin yìí kúrò nínú palace kí Queen Naomi padà wáyé pé tí wọ́n bá clear wọn kúrò nínú palace pé ó máa léwu. so ìtorí ẹ̀ ní kábíyèsí fi pe àwọn olórí yìí wípé àwọn rọ̀ wọ́n kí wọ́n move lọ síbi táwọn pèsè sílẹ̀ fún wọn. kó tó wá dé pé wọ́n tún lọ bá bàbá kábíyèsí wọ́n tún sọ pé kí kábíyèsí fáwọn ní time díẹ̀ sí kán bá wọn bẹ kábíyèsí. bàbá kábíyèsí dẹ̀ ni àwọn ò lè bẹ kábíyèsí. ọkọ yín ni kábíyèsí. nǹkan tí ọkọ bá sọ òun làṣẹ. nǹkan tí ọba bá sọ àṣẹ ni. wípé so ojúṣe àwọn ti ṣe. wípé kí wọ́n tẹ̀lé ojúṣe ọkọ wọn kí wọ́n dẹ̀ ṣe nǹkan tí ọkọ wọn bá ní kàn ṣe. ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo wa àwọn èèyàn la support Queen Naomi. àwọn tó support Queen Naomi all over the world náà ti support Queen Naomi. gbogbo àwọn obìnrin fẹ́ support Queen Naomi. gbogbo àwọn ọkùnrin fẹ́ support Queen Naomi. ìwọ orí social media ọ̀rọ̀ Queen Naomi ní lójoojúmọ́. àwọn kan wá jáde ẹ má sọ̀rọ̀ Queen Naomi mọ́ ẹ má sọ̀rọ̀ Queen Naomi mọ́. báwo la ṣe ní sọ̀rọ̀ Queen Naomi? ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa. ẹ mọ̀ pé tí wọn bá sọ̀rọ̀ Queen Naomi gangan ni wàhálà máa wà. ẹ mọ̀ pé bí a ṣe ń sọ̀rọ̀ Queen Naomi yìí gangan lójoojúmọ́ òun ni kábíyèsí á fi tètè gbégbèsè. tẹ bá rí èèyàn tó ń jà fún yẹn màá máa dúpẹ́. àkúkú mọ Queen Naomi rì àdẹ̀gbowó lọ́wọ́ Queen Naomi ṣùgbọ́n forever làwa máa sọ̀rọ̀ Queen Naomi. so èèyàn kọ́kọ́ lè wá sọ fún wa ká má sọ̀rọ̀ Queen Naomi mọ́. tó wù wá là ń sọ̀rọ̀ Queen Naomi àdẹ̀ máa sọ̀rọ̀ wọn lọ ni. so èmi ò mọ nǹkan tó dé táwọn èèyàn máa ń bínú. mo dẹ̀ mọ̀ pé àwọn blogger àwọn èèyàn burúkú yìí ni wọ́n máa ń pariwo ẹ má sọ̀rọ̀ Queen Naomi mọ́ ẹ má sọ because bá a ṣe ń sọ̀rọ̀ Queen Naomi ó ń ta yín lára inú ń bí yín bá a ṣe ń sọ̀rọ̀ Queen Naomi ni kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí i. ẹ lọ wábi jókòó sí ṣe bẹ̀rẹ̀ ní gbogbo yín ṣe bẹ̀rẹ̀ ní. so allegedly bá a ṣe ń sọ fún yín àwọn olórí yìí bàbá kábíyèsí wọ́n pojúdé fún wọn o wọ́n ní kán lọ bọ́kọ wọn ò dá sí wọn. so right now they are not happy. wọ́n ní pé wọ́n favour àwọn lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. ẹ̀yin èèyàn lé ẹ̀rí pó lágbára. mi understand bí ilé ayé ṣe rí ràdùràdù honestly. tí Máṣọ́lá bá sọ̀rọ̀ báyìí ó máa ń fún yín ní ẹ́díkì ni lẹ́yìn máa sẹ́ pé kìdíkan. wọ́n ní ọmọ ará yóò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni. ará yóò fẹ́ ní fọ́rọ̀. àwọn èèyàn irọ́ náà máa ń fẹ́. ìgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ kí lẹ̀ ń wá sórí channel mi fún. ẹ ṣe lọ sí orí channel àwọn tó ń parọ́ fún yín kẹ́ lọ́ máa wò wọ́n. ṣó ti yé yín ṣùgbọ́n bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ àwa máa sòótọ́ ọ̀rọ̀ fún yín. ṣe ẹrẹ́ yẹn olórí yìí. àánú yín dẹ̀ ń ṣe mí. because I just don't understand what is wrong with you ladies. bẹ́ẹ̀ ṣe níwàtò ẹ rí báyìí bí kábíyèsí ṣe ń gbé yín gẹ́gẹ́gẹ́. tí kábíyèsí ń gbé yín gẹ́gẹ́gẹ́ ẹ rí bọ́ ṣe ń gbé yín gẹ́gẹ́gẹ́. wọ́n gbé yín gẹ́gẹ́gẹ́ gan-an ni. kábíyèsí wọ yín lẹ̀ turuturu báyìí ni. ṣó ti yé yín àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòǹdìdì ẹ tú èrò ara yín pa. tí ọkùnrin bá ti ń sọ fún yín kẹ́ kúrò níbi tẹ́ ń gbé kí ni mí nìyẹn. ẹ la etí yín sílẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa. ọkùnrin sọ fún yín pé ìyàwó òun fẹ́ padà wá sínú palace ẹ múùfù ẹrù yín kẹ́ máa lọ síbi tó ń bá yọ̀ǹda fún yín kí ló dé tẹ́ fẹ́ lọ tẹ́ wá fẹ́ takú. ibi tẹ́ sì máa tẹ́ nìyẹn tẹ́ bá lọ. ẹ máa tẹ́ ẹ máa fàtẹ́ ẹ máa fi tẹ́ẹ̀dì. ẹ yá tètè lọ kẹ́rù yín pápápá
kẹ́ ẹ gba ibi tí kábíyèsí pèsè fún yín lọ nítorí wípé ẹ̀yin lẹ fà á. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin lẹ fà á. Ẹ̀yin lẹ fẹ́ dolórí àpàpàǹdodo, ẹ̀yin lẹ fẹ́ wọnú ilé ọlá, ẹ̀yin lẹ fẹ́ dayaba, ẹ̀yin lẹ fẹ́ dolórí. Àbí ṣé nǹkan tí ojú Queen Naomi ríṣẹ́ lè gbà? Ẹ lè gbà. Ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ẹ bá máa wà wo channel mi kíá, bọ̀ máa sọ tinú mi jáde. Nǹkan tí ojú Queen Naomi rí ẹ lè gbarú ẹ̀. Ẹ lè gbarú ẹ̀. Kí ọkùnrin máa kó àlè wá bá yín nínú matrimonial home yín. Èèyàn mélòó ló lè gbà? Lóòótọ́ ọba ní kábíyèsí. Ṣé gbogbo ọba ló ń kóyàwó jọ? Kì í ṣe gbogbo ọba. Kì í ṣe gbogbo ọba. Ọba tó bá fẹ́ ni. Kábíyèsí ti fẹ́ yín, wọ́n ti fẹ́ yín náà. Ṣùgbọ́n ẹ ní láti mú inú kábíyèsí dùn. For 1 solid year, ìgbà wo lẹ ti wà nínú palace yẹn? Tí kábíyèsí àti ìyàwó wọn àtọmọ wọn tán separate. Ọmọ wọn wà ń ta, ìyàwó wọn wà ń ta, inú yín dẹ̀ ń dún, ẹ̀dẹ̀ ń lọ show, ẹ̀dẹ̀ ń lọ sí outing, ẹ̀ ń ṣàríyá, ẹ̀ ń ṣe gbogbo ẹ̀. Ṣẹ́yìn kí à ń pa kábíyèsí? Ẹ̀yin kí à ń pa feeling ti kábíyèsí? Ẹ̀yin kí à ń pa bí kábíyèsí ṣe ń feel? Ipe ìyàwó wọn ò sí lọ́dọ̀ wọn. The only person tó kí à ń pa kábíyèsí ó ní Elizabeth, Dr. Elizabeth, because bó ṣe ń lọ ló ń bọ̀ láti pé ẹ̀tùsú ọkàn Queen Naomi pé kán padà wá sí palace. Ẹ̀yin ìyókù ṣe lẹ́ máa gbégèlè yẹliyẹli, lẹ́ máa lọ sí function, lẹ́ máa lọ sí party, lẹ́ máa lọ sí gbogbo ẹ̀ kí à ń pa kábíyèsí. Wọ́n wá ń sọ ní ìsìnkẹ́ jáde in 14 days, ẹ wá ń sunkún kiri. Ẹ fi ọ̀rọ̀ rọra yín wò. Tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ wò, ẹ tètè kẹ́rù yín pápápá. Mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ olórí tèmi tọ́ pé ó ti ń palẹ̀ ẹrù tiẹ̀ mọ́, ó ti ní owó àòkè. Ẹ kẹ́rù yín lọ síbi tó bá fún yín. Ẹ má lọ máa fara yín wé Mariam o. Tẹ́ bá lọ fara yín wé Mariam, ẹ tẹ́lẹ̀ máa bá bọ̀ o. Advice tèmi nìyẹn. Tó bá wá wù yín kẹ́ ẹ gbọ́, tó bá wá wù yín kẹ́ ẹ má gbọ́. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ adòdìndì. Tèmi ò ju yẹn lọ o. Kábíyèsí, ẹ̀yin náà ti gbọ́. 14 days ni wọ́n fún yín pé kẹ́ fi mú Queen Naomi wọnú palace. Wọ́n ní tí ẹ bá ti mú Queen Naomi wọnú palace within 14 days, ẹ yọ̀ǹda Queen Naomi, ẹ jẹ́ kán bá live wọn, ẹ fún wọn, ẹ grant wọn ní divorce. Ṣó ti yẹ yín kábíyèsí? Tẹ́ ẹ bá ti lè mú Queen Naomi wọnú palace yẹn in 14 days, kẹ́ ẹ mú gbogbo àwọn olórí yìí kí wọ́n lọ. Ẹ tètè grant Queen Naomi ní divorce. Ọmọdé ara Queen Naomi ni wọ́n jẹ́ kán máa bá live wọn lọ. Nǹkan tí wọ́n fún yín nìyẹn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ọlọ́run á bá wa yanjú ọ̀rọ̀ yìí ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò, òkè òkè lọ́lá yín á máa lọ o. Ní agbára Ọlọ́run. Ẹ share this video, ẹ like o. God Almighty will bless you all. Thank you so much. Èmi ọmọ yín ni o, Mashola.